Obìnrin tó wá sílé wa nígbà àkọ́kọ́ àbí obìnrin tá a wá lọ sílé rẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ tí obìnrin ọ̀hún sì gbà fún wa láti bá a ní nǹkan pọ̀, ṣé a lè perúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ní oníranù? Àti wípé kí ló lè mú obìnrin gbà fún ọkùnrin láti bá a ní nǹkan pọ̀ ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pàdé? Gbogbo èsì àwọn ìbéèrè yìí láyànnàná lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ilé ẹ̀kọ́ tó yá lọ́jọ́ tèní, mò ń bọ̀ mi tí dé. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Àní púpọ̀ ọkùnrin ni wọn ò ní àròjinlẹ̀ tó nípa ohun tí mo fẹ́ sọ lórí ètò yìí, tó sì já sí wípé tí obìnrin tí wọ́n fẹ́ bá wálé wọn ní ijọ́ àkọ́kọ́ àbí tí wọ́n wá lọlé rẹ̀ ní ọjọ́ àkọ́kọ́, tí obìnrin ọ̀hún bá sì gbà fún wọn láti bá wọn ní àjọṣepọ̀, ohun tí púpọ̀ àwọn ọkùnrin máa ń sọ ni pé obìnrin ọ̀hún onínàbì ni, obìnrin ọ̀hún oníṣìnà ni. Ojú oníranù la fi máa ń wo àwọn obìnrin ọ̀hún tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Àgàgà tá a bá dé àwùjọ àwọn ọ̀rẹ́ wa, a máa wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀, a máa wá dá yẹ̀yẹ́ àwọn obìnrin yìí sílẹ̀ ń pè ọ̀rẹ́ wa, bàbá ńlá olóṣó lọmọ Rèbékà yẹn fa, ọjọ́ àkọ́kọ́ tó wá mi wálé mo nà ìyá ẹ̀ pa ni. Àbí ká mọ sọ yín pé aláìní tìjú lọmọ Àjọkẹ́ yẹn o, kò sí lẹ́jọ́ tí wọ́n ń pè tìjú rárá. Ṣó mọ̀ yín pé ọjọ́ tí mo wá lọlé mo fọ́ lẹ́nu mọ́nú ilé wọn ni, èmi ò mọ̀ yín pé ó bàjẹ́ tó bẹ́ẹ̀. Mi ò tẹ̀lé fẹ́rú ilé ẹ̀ sínú ilé lẹ́yìn kí n jẹ tèmi kí n sì yọwọ́ kúrò ń bẹ̀. Ọmọ ọlọ́mọ, ṣó wá dàbí ẹ̀bà ni tó fi fẹ́ jẹ tiẹ̀ ń bẹ̀ kó kúrò ń bẹ̀ torí ń pé ó gbà fún ẹ lọ́jọ́ àkọ́kọ́ kó bá a ní àjọṣepọ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àìlóye tó ní dàwọ́ ọkùnrin láàmú tá a fi ń pè wọ́n ní onínàbì. Ẹ wá jẹ́ kémi là yín lóye nípa ohun tó lè mú kí obìnrin gbà fún yín láti bá a ní àjọṣepọ̀ ní ọjọ́ tí ẹ kọ́kọ́ fojú kanra yín. Ṣé ti wá tákàdá àti gègé kọ̀wé láti dè sílẹ̀? Ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, ìgbàgbé ṣe mí, mi ò rántí dárúkọ mi. Àwọn amójú ẹ̀rọ mi náà pè mí sí àkíyèsí. Wọ́n ní Bàkórèdé ẹ̀ tí dárúkọ yín fáwọn aráalé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀, ọdún ni mí kì í ṣàìmọ̀ fólókó yín. Muhammadu Akówódé Bàkórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì tá a wà yìí, tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa, ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí. Tó bá tó kù ní pupa, ẹ̀ tí darapọ̀ mọ́ wa nù, ẹ bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò sì ní jẹ́ kẹ́ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́ ẹ tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ gbé fún wa lórí ètò yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́wọ̀n lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Àní kí ló lè mú obìnrin gbà fún ọkùnrin láti bá a ní àjọṣepọ̀ ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fojú kanra wọn? Ilé ẹ̀kọ́ yunkiọ́lọ́jì la fẹ́ gbéra wa dé lọ́jọ́ tèní. Ṣé ti wá nǹkan fìdílé àbẹ́ ti fìdílé nǹkan? Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ohun tí mo fẹ́ ṣàlàyé lórí ètò yìí lọ́jọ́ tèní, ibi tó bá wọ èèyàn ọkùnrin náà lẹ́lẹ́ tó sí, torí ayé ti dòbírí kò. Torí àmì tí púpọ̀ èèyàn ọkùnrin fi máa ń mọ obìnrin oníṣìnà, òun náà ni tóbìnrin bá ti jẹ́wọ́ fún yín tẹ́ bá a sùn ní ọjọ́ àkọ́kọ́, ó ti dánínàbì lọ́dọ̀ yín. Kò sì yẹ kó rí bẹ́ẹ̀ rárá. A ò lè torí pé obìnrin jẹ́wọ́ fún wa ká bá a sùn ní ọjọ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ fojú kanra wa, ká torí yẹn ká bẹ̀rẹ̀ sí ní pè ní onínàbì, aláṣẹ́wò. Èyí ni àwọn nǹkan tó lè mú kí obìnrin jẹ́wọ́ fún yín kẹ́ bá a ní àjọṣepọ̀ ní ọjọ́ àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ pàdé. Àkọ́kọ́ ń bẹ̀ ní pé tí ìwọ àti obìnrin yìí tẹ́ bá ti jọ ń sọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ara yín lórí afẹ́fẹ́ tẹ́lẹ̀, bóyá orí Facebook àbí orí WhatsApp, àgàgà tẹ́ tún ṣe fídíò call tí obìnrin yìí sì ń fi àwọn táyé kẹ́yìn rẹ̀ fi hàn ẹ́, tí wọ́n náà sì ń fi òpá Mósè rẹ̀ fi hàn ránṣẹ́,
ó lè mú kí obìnrin yìí gbà fún ẹ kó o bá ní nǹkan pọ̀ ní ọjọ́ àkọ́kọ́ tẹ́ ẹ bá kọ́kọ́ pàdé. Ẹ̀yin obìnrin tó bá jẹ́rọ́ ni mò ń pa kẹ́ ẹ já mi o, torí ọkùnrin míì wà tó ṣe ń pé ẹnu rẹ̀ dùn lórí ọ̀rọ̀ ìbálòpọ̀. Tí ọkùnrin tí ẹnu rẹ̀ dùn bá sì ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ fún irúfẹ́ obìnrin tí ara rẹ̀ tètè máa ń move, tí ara rẹ̀ tètè máa ń gbé dáadáa, kò sí àní-àní obìnrin yìí kò lè mú un mọ́ra mọ́. Ara rẹ̀ lè bẹ̀rẹ̀ sí ní wet, ara rẹ̀ lè bẹ̀rẹ̀ sí ní tutù níbi tó wà. Àgàgà kó tó lọ jẹ́ ọjọ́ yìí gangan lẹ tó fẹ́ fojú kanra yín. Obìnrin yìí kò ní lè control ara rẹ̀ mọ́. Tí ọkùnrin bá sì tarí rẹ̀ yẹ́sẹ́ báyìí, yóò kàn sí íńtánẹ́ẹ̀tì kalẹ̀ fún ẹni www.choki.com kọ́ lẹ mọ́ ń pè. Ẹ̀yin ọkùnrin ẹ ti wá rí yín pé ẹ̀yin gangan ní àjàlá ta nẹ̀. Ìwọ ló sọ yín pé kọ́mọ ọlọ́mọ wá wò ẹ́ nílé ní ìjọ́ àkọ́kọ́. Kọ́mọ yìí tó kúrò nílé rẹ̀ ló ti ń pè é tó ń sọ̀rọ̀ ìbálòpọ̀ fún un. Ìpè mo máa ń gbádùn báyìí, mo máa ń gbádùn ká mọ́ action báyìí, mo tiẹ̀ lè lọ mẹ́ta, mo lè lọ mẹ́rin, ṣé wọ́n lè gba mẹ́rin, ṣé o lè gba mẹ́ta, ṣé o lè gba méjì. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí ló ti ń kó sérí ọmọ ọlọ́mọ kó tó kúrò nílé. Kódà ìgbà tọ́mọ ọlọ́mọ tó wà lórí ọ̀kadà àbọ̀ wà nínú mọ́tò, àìmọye mẹ́sẹ́jì ìbálòpọ̀ ló tún ń dà ránṣẹ́ sí. Àtorí ọ̀kadà àbí àtorí mọ́tò lára ọmọbìnrin yìí náà ti ń múùfù kó tó délé ọ̀dọ̀ rẹ̀. Ó wá délé ọ̀dọ̀ rẹ̀ tán, ó wá ní kó má gbà fún ẹ kó o bá ní àjọṣepọ̀ ní ọjọ́ àkọ́kọ́. Báwo ló ṣe fẹ́ control ara rẹ̀ gbà? Èyí kó máa jẹ́ àkọ́kọ́ ohun tó lè mú kí obìnrin jẹ́wọ́ fún ọkùnrin láti bá a ní àjọṣepọ̀ ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pàdé. Ẹlẹ́ìkejì tí mo tún fẹ́ mẹ́nubà òun rèé, ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn-ún kí n mumi díẹ̀ náà, mò ń padà bọ̀ lórí ètò. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Orírì Ayé TV. Nǹkan ẹlẹ́ìkejì tó lè mú kí obìnrin jẹ́wọ́ fún ọkùnrin láti bá a ní àjọṣepọ̀ ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pàdé, òun náà ní ìfẹ́. Wọ́n ní bí obìnrin bá ti ń yóò fẹ́ ọkùnrin kan tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fojú kanra wọn, kò sí àní-àní irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ó ti lè gbà kí ọkùnrin yìí kó bá a ní àjọṣepọ̀ ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n fojú kanra yìí. Ìyẹn ò túmọ̀ sí pé oníranù ni obìnrin yìí, kò túmọ̀ sí pé oníṣìnà, onínàbì òun ni irúfẹ́ obìnrin bẹ́ẹ̀. Ìfẹ́ ni ọ̀rọ̀ ọ̀fẹ́ láyé yìí, bí àdánwò sì ni ìfẹ́ àmọ́ pààyàn bí ọtí. Torí báwọn ọkùnrin náà bá a ṣe máa ń wo àwọn obìnrin tó kún fàyà kún tí wọ́n máa ń hùwà tára wa sì máa ń gbé tá a fi máa ń fọ́ fún wọn, bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà wà tó ṣe pé tí wọ́n bá rí ọkùnrin tó síngbọnlẹ̀ tó dúró déédéé, àwọn náà wọ́n á máa fọ́ fún wọn, wọ́n á sì máa yóò fẹ́ wọn, yóò máa dàbí pé kí wọ́n jọ wà ní. Ẹ̀yin obìnrin tó bá jẹ́rọ́ ni mo pa, mo ní kẹ́ ẹ já mi o. Torí náà tí àwa ọkùnrin bá ń torí ìbálòpọ̀ ọjọ́ àkọ́kọ́ tá a fi ń pe àwọn obìnrin ní oníṣìnà, àjásí wípé onínàbì làwa ọkùnrin gan lára. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Gbogbo àwa ọkùnrin ẹ má jà torí ìbálòpọ̀ ọjọ́ àkọ́kọ́ tá a pàdé olólùfẹ́ wa ká mọ torí rẹ̀ ká mọ fojú onínàbì wo àfẹ́sọ́nà wa, àbí ká mọ torí rẹ̀ ká mọ fi ojú onínàbì wo ìyàwó tá a fẹ́ sílé. Baálé ilé mi náà ti ń fi ojú oníranù wo ìyàwó rẹ̀ báyìí ń pè. Ọjọ́ àkọ́kọ́ tí mo pàdé ìyá Sunday ni mo mọ̀ fọ́ lẹ́nu. Ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ pàdé ìyá Àdìó náà ni mo mọ̀ gbá a lára. Ṣé kìí ṣe ń pé onínàbì ni? Ẹ mọ́ rò bẹ́ẹ̀ rárá. Obìnrin wá sọ́dọ̀ yín ní ọjọ́ àkọ́kọ́, ó wá lẹ́lẹ́ẹ̀kejì, ó wá lẹ́lẹ́ẹ̀kẹta, lẹ wá torí rẹ̀ lẹ́ ń fojú ọmọ gidi wò ó, ẹ̀ ń torí rẹ̀ ẹ̀ ń fojú ọmọlúàbí wò ó. Ẹ̀ ń tanra yín. Ó ti fẹ́ tó bí oṣù 6 tí wà tòrékelẹ́wà ti jọ ń jáde. Síbẹ̀síbẹ̀ òrékelẹ́wà kò jẹ́ kó o délẹ̀ ìlérí, ó wá ń torí rẹ̀ ò ń fojú ọmọlúàbí wò ó. Àánú rẹ̀ ṣe mí. Ìwọ ò mọ̀ yí pé irúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ mú ọkùnrin ní múgùn tí wọ́n sì mọ̀ gbowó ribiribi lọ́wọ́ rẹ̀, tóun gan yóò sì mọ̀ lọ gba nǹkan rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ lọ́dọ̀ ọkùnrin míì. Ìwọ ni ò ṣílẹ̀kùn fún, àìmọye ọkùnrin míì ní ṣílẹ̀kùn fún níta. Àánú rẹ̀ ń ṣe mí. Mo níbi tó bá wù yín náà lẹ́lẹ́ tó ètò tèmi sí. Mi ò sì sọ yín pé gbogbo ẹ̀yin obìnrin kẹ́ ẹ mọ fira yín sílẹ̀ fún àwọn ọkùnrin. Ìbẹ̀ nínú àwọn obìnrin míì náà lénìí tí wọ́n ń gbéra wọn pamọ́ tí wọn ò jẹ́ kọ́kùnrin fọwọ́ kàn wọ́n.
ṣùgbọ́n tó bá jóòótọ́ lẹ̀ ń ṣe pẹ̀lú ọkùnrin yìí ó dára púpọ̀. Tó bá sì jẹ́ pé ẹ̀ ń gbé pamọ́ fẹ́lẹ́ yìí tẹ́ ń lọ fún tọ̀hún ni ó kù díẹ̀ káàtó. Ntí mo fẹ́ káwọn ọkùnrin mọ̀ ní pé a lè torí pé a pàdé obìnrin ní ọjọ́ àkọ́kọ́ tó sì gbà fún wa ká bá a sùn ká torí rẹ̀ ká mọ fojú onínàbí wò. Bá a bá ń sunkún ẹ jẹ́ ká máa ríran. Mọ́ torí ìbálòpọ̀ ọjọ́ àkọ́kọ́ kó lọ da ìrìn àjò ìfẹ́ ayé rẹ̀ rú. Ṣọ́ra gidi gan. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Gbogbo àwa ọkùnrin ẹja ayé tùtùkùtù sára àwọn obìnrin. Káyé fojú oníranú wò wọ́n, káyé fojú onínàbí wò wọ́n. Ọ̀rọ̀ ọ̀fẹ́ láyé yìí bí àdánwò ni. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà èèyàn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ àtẹ́wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wo bí tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí tó bá tó kò ní pupa ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ pè mí sí àkíyèsí àbí ìrànlọ́wọ́ náà lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí. Ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdàró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi mọ̀ fẹ́lẹ́ ìṣe lọ́lọ́jọ́ tèní. Mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀ ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akowode Wakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tarùn. Ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé. Mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá.